lẹ́yìn tí gbajúgbajà òṣèrébìnrin nì tí ó tún ṣiṣẹ́ àánú tó ran àwọn àgbà òṣèré tíátà àtàwọn onítíátà táyé tí ń gbàgbé tàbí tí nǹkan ti dàrú fún lọ́wọ́ lásìkò yìí, ìyẹn Bíọ́lá Báyọ̀, lẹ́yìn tó ti kéde wípé ìgbéyàwó òun tóun ṣe ní nǹkan bí ọdún 4 sẹ́yìn tó ti dàrú, níṣe ni oríṣiríṣi awuyewuye ni ló ti ń jà káàkiri orí ẹ̀rọ ayélujára táwọn èèyàn sì ń béèrè pé kí ló lè da ààrẹ Bíọ́lá Báyọ̀ tí àwọn èèyàn túmọ̀ sí Yín Ọ̀ká nínú iṣẹ́ fíìmù àti ọkọ ẹ̀ Olúṣèyí Akíndé, kí ló lè da àárín wọn rú. Ṣe ọjọ́ 7 oṣù kẹrin ọdún 2021, the 7th of April 2021, ìdí Olúṣèyí Akíndé àti Bíọ́lá Báyọ̀ iná máa ṣe ìgbéyàwó tó sì jẹ́ pé tọkọtaya làwọn èèyàn sì mọ̀ wọ́n títí di ọ̀sẹ̀ yìí. Ṣùgbọ́n lọ́sẹ̀ yìí tí Olúṣèyí Akíndé tó ń ṣe ọjọ́ òbí, ìní Bíọ́lá Báyọ̀ iná máa lọ kí ọkùnrin náà kó ayẹyẹ ọjọ́ òbí. Níbẹ̀ ló sì ti kéde wípé kì í ṣe ọkùnrin mọ́ bàbá ọmọ òun ni, àti pé káwọn èèyàn má jẹ́ kó yà wọ́n lẹ́nu nítorí pé látọdún tó kọjá làwọn ti túkà, àti wípé níṣe ìní òun ṣe ọ̀rọ̀ náà ní bòńkẹ́lẹ́ táwọn méjèèjì ò jẹ́ káwọn èèyàn mọ̀, táwọn sì jọ ń tọ́jú ọmọ àwọn, ṣùgbọ́n àwọn ti kọra àwọn sílẹ̀ o. Bíọ́lá Báyọ̀ jẹ́ kó di mọ̀ pé bóun ṣe ń tún ayé àwọn èèyàn ṣe tóun jáde lọ, tóun bá ti padà wọlé, ìbànújẹ́ àti ẹkún lòun sùn nítorí pé ìgbéyàwó òun ti dàrú. Bíọ́lá Báyọ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn tó ń wò bí àwòkọ́ṣe tí ọ̀rọ̀ náà lè jákulẹ̀ pé irú òun ni ìgbéyàwó òun dàrú, pé láti káforíjì òun oníwù òun náà kí gbogbo ìgbéyàwó òun kó lọ bóun ṣe fẹ́, ṣùgbọ́n ló dára kóun tètè kúrò ń bẹ́ẹ̀ ní ààyè ara àti àlàáfíà ara ju kó jẹ́ pé ikú òun àtòkù òun ni wọ́n yóò gbé jáde kúrò nílé ọkọ òun. ṣáò ọ̀pọ̀ èèyàn ló ti ń sọ̀rọ̀ sí Olúṣèyí Akíndé ipò òun ló máa jẹ̀bi, òun ló máa ṣe tí ò dáa fún Bíọ́lá Báyọ̀. Bẹ́ẹ̀ làwọn èèyàn ti ń sọ oríṣiríṣi nípa tó da ìgbéyàwó Bíọ́lá Báyọ̀ àti Olúṣèyí Akíndé ló dàrú. Ṣùgbọ́n a ti ń gbọ́ pọ̀n lẹ́nu oníkànbọ̀ nítorí pé ẹ̀gbọ́n ọkọ Bíọ́lá Báyọ̀, ìyẹn ẹ̀gbọ́n Olúṣèyí Akíndé tí orúkọ ẹ̀ ń jẹ́ Florence Fúnmilọ́lá Akíndé, ó ti sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí o. Kódà Florence Fúnmilọ́lá Akíndé tó jẹ́ olóṣèlú tó tún díje du ipò aṣojú-ṣòfin láti ṣojú agbègbè Ifọ̀ àti Ewékòró, ìyún Ifọ̀ and Ewékòró Federal Constituency nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, ni ó ti ṣàlàyé ní tó ṣẹlẹ̀ láàrin àbúrò ẹ̀ àti Bíọ́lá Báyọ̀. Florence Fúnmilọ́lá Akíndé ó jẹ́ kó di mọ̀ pé ó já ìyàlẹ́nu pé àwọn èèyàn ń da ẹ̀bi ìgbéyàwó tó dàrú náà lu àbúrò òun. Ó ní wọn kò mọ̀ wípé onísùúrù àti oníwà rẹ̀lẹ̀ bí àdàbà ní àbúrò òun. Ó ní gbogbo agbára ẹ̀ ló sì sà kí ìgbéyàwó òun àti Bíọ́lá Báyọ̀ má bàa dàrú, ṣùgbọ́n tí gbogbo ẹ̀ tó já sí bó ṣe já yìí, Florence Fúnmilọ́lá Akíndé ní nígbà tí òun tiẹ̀ fẹ́ kí àbúrò òun, ó láwọn ọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára tí àwọn èèyàn ń sọ̀rọ̀ burúkú sí látìgbà tí Bíọ́lá Báyọ̀ ti lọ kéde báwọn ti kọra òun sílẹ̀ ní lòun rí ni ò sì jẹ́ kóun tètè kíkú ayẹyẹ ọjọ́ òbí. Ṣùgbọ́n ó nígbà tóun àti àbúrò òun jọ ń sọ̀rọ̀ lórí ní tí Bíọ́lá Báyọ̀ lọ kọ tó lọ kéde pé ìgbéyàwó wọn ti dàrú, ó ní ṣe ni ọkọ Bíọ́lá Báyọ̀ àbúrò òun sọ fóun pé ìyá ẹ máa wòrán tiyín, òun yóò pé wípé kó lọ pa ọ̀rọ̀ náà rẹ́. Ó ní ká tó wo ní tàbúrò òun sọ wípé eléyìí ó jẹ́ ọmọlúàbí tó fẹ́ràn àlàáfíà, nítorí pé bí ò bá ṣẹni tó fẹ́ràn àlàáfíà kò tún ní sọ pé òun á pe ìyàwó ẹ̀ tọ́jọ́ kọra wọn sílẹ̀ pé ọ̀rọ̀ tó kọ náà tó fi kéde pé ìgbéyàwó àwọn dàrú òun yóò tún pè é pé kí wọ́n kó lọ gbé kúrò. Florence Fúnmilọ́lá Akíndé wá jẹ́ kó di mọ̀ wípé kí àbúrò òun Olúṣèyí Akíndé kó mọ́kànlé gẹ́gẹ́ báwọn òbí àwọn ṣe fi kọ́ wọn láti kékeré pé tí ìpèníjà bá wá káwọn má ṣe bẹ̀rù, káwọn mọ́kànlé, tó sì ní gbogbo àsìkò líle yìí yóò kọjá. Ṣùgbọ́n ó ní kí gbogbo àwọn ọmọ Nàìjíríà lọ mọ̀ pé àbúrò òun kì í ṣe èèyàn burúkú, ó ṣe ìwọ̀nba tó lè ṣe fún Bíọ́lá Báyọ̀, ó gbìyànjú ṣojúṣe ẹ̀ tí kò sì ń ṣe ọwọ́ ẹ̀ ní ẹ̀bi ìgbéyàwó wọn tó dàrú tó ti wá.